Hallelujah. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ń wò mí tàbí tí ẹ ń gbọ́ mi ní àkókò yìí, mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, a kú àlàjá ọdún. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ lórúkọ Jésù. Mo kí ọ lẹ́ẹ̀kan sí wípé o kú àlàjá ọdún o. Àwọn kan bá 2020 lọ, ṣùgbọ́n o wà láyé, o wà láàyè, àtaya àtọmọ, àwọn rere tí Ọlọ́run ṣe fún ẹ ní inú ọdún 2020 yẹn, o kó wọn wọnú 2021. Ògo mà ní fún Ọlọ́run. A ò fi yọ ẹnikẹ́ni, ṣùgbọ́n a ń fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run wa. Torí ní àṣálẹ́ yìí, ibikíbi tẹ́ ti ń wò mí, ẹ gbé wọn pẹ́ sókè, máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Olúwa mo dúpẹ́, Olúwa ó ṣeun fún àánú ni mo rí gbà. Kì í ṣe mímọ̀ ń ṣe, Olúwa ó ṣe, wọ́n wípé kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe títóbi mi, lẹ fi dá mi sí o bàbá. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe títóbi mi, ló fi dá mi sí o bàbá. Bí ò bá sí tọ́lá Jésù, kí ni mo jẹ́ náà? Bí ò bá sí tọ́lá Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọlá rẹ. Bí ò bá sí ti kú Jésù, kí ni mo jẹ́ náà? Bí ò bá sí ti kú Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọlá rẹ. Bàbá o ṣé o kú ìtọ́jú mi. Jésù o ṣé o kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá ni. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o. Ogun ayé ìbá borí mi. Àmín. Ìwọ náà máa dúpẹ́ ọpẹ́lọpẹ́ Jésù nínú ayé ẹ. Ohun kan tí mo fẹ́ràn láti máa ṣe jù, mo fẹ́ràn láti máa fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. Èmi a máa lo wákàtí, màá kàn máa yílẹ̀, màá kàn máa yin Ọlọ́run, màá máa dúpẹ́, màá máa fi ẹ̀mí ìmoore hàn nítorí pé inú ìyìn ni Ọlọ́run ń gbé. Ìwọ náà ní àṣálẹ́ ká tó wọnú àdúrà lọ, a fẹ́ gbàdúrà lálẹ́ ni. Múra sílẹ̀, a fẹ́ fi alẹ́ gbàdúrà ni. Ṣùgbọ́n ká tó gbàdúrà yẹn, wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa, mo dúpẹ́ pé o fi ẹ̀mí mi tọrẹ fún Sátánì. Ọlọ́run o ṣeun fún àánú, fún oore ọ̀fẹ́, fún ìrànlọ́wọ́, fún àánú, fún ìbùkún, fún ìpamọ́, fún àwọn rere tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe láyé mi nínú ọdún 2021 yìí. Olúwa mo dúpẹ́, Olúwa o ṣeun, Ọlọ́run àwọn Ọlọ́run, Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo, mo fi ọpẹ́ fún ọ. Mo dúpẹ́ Olúwa, o ò jẹ́ kí n wà ní ọgbà ẹ̀wọ̀n ní àsìkò yìí, o ò jẹ́ kí n wà ní ilé ìwòsàn, o ò jẹ́ kí n wà ní àhámọ́ ayé. Ọlọ́run tó pọ̀ ní àánú, o ṣé, olùgbàlà o ṣé. Mo wá dúpẹ́ o bàbá, mo wá dúpẹ́ o ọmọ, ẹ̀mí mímọ́ o ṣé, tìrẹ ni ògo. Mo wá dúpẹ́ o bàbá, mo mọ ọpẹ́ wá ọmọ, ẹ̀mí mímọ́ o ṣé, tìrẹ ni ògo. Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́, Olúwa mi mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Olúwa o ṣé, Olúwa mo gbé ọ̀gá, máa fi ọpẹ́ fún Ọlọ́run. Ìwọ náà máa yìn nínú ilé ẹ, máa dúpẹ́ pé Olúwa o ṣeun. Mo fi ògo fún orúkọ rẹ, fún àánú tí mo rí gbà. Ìyanu tó tún ti bẹ̀rẹ̀ nínú ayé mi ní 2021. Ọlọ́run mo gbé ọ̀gá, ìwọ ló ṣe, kì í ṣènìyàn. Ìwọ ló ń ràn mí lọ́wọ́, ìwọ ni alátìlẹ́yìn mi. Olúwa o ṣeun, onídúró mi ẹ ṣé o, onídúró mi ẹ ṣé o. Tó bá ṣènìyàn ló dúró, ènìyàn sì máa kùn. Tó bá ṣènìyàn ló dúró, ènìyàn ti sá lọ. Tó bá ṣènìyàn ló dúró, ènìyàn sì máa ṣìrègùn. Onídúró mi ẹ ṣé o. Olúwa o ṣeun. Ọlọ́run ló wà lẹ́yìn ẹ, láyé ò fi rí ọmú. Àánú Ọlọ́run ló ń jẹ. Kì í ṣe mímọ̀ ṣe, kì í ṣe LLB, kì í ṣe ACCA, kì í ṣe LLM tó gbà, kì í ṣe BSc ẹ. Àánú Ọlọ́run ni, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Ọlọ́run pé
bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà àwọn tó ń ṣe lásán ni. Olúwa ni olùdámọ̀ rẹ, Olúwa ni ààbò rẹ. Máa dúpẹ́ ní Ọlọ́run pé Olúwa mo dúpẹ́, o ṣeun Ọlọ́run, ọpẹ́ ló yẹ ọ́, olùgbàlà mo dúpẹ́, olùdáǹdè mi mo dúpẹ́, olùrànlọ́wọ́ mi mo dúpẹ́, olùfẹ́ ọkàn mi mo dúpẹ́. O ṣeun Ọlọ́run, mo fi ìyìn fún ọ, ọba àwọn ọba, arúgbó ọjọ́, Elédùmarè, awí má yẹun, asọ̀rọ̀ má tàsé, afúnni má ṣìrègùn, Olúwa tó ti wà káyé tó wà, ọba tí ń fọba jẹ, ọba tí ń rọba lóyè, ọba tí ẹnikẹ́ni ò lè rọ̀ lóyè. Olúwa mi, o ṣé o, ìwọ náà máa kì, máa yìn, máa pè ní orúkọ àdídùn, máa sọ fún pé Ọlọ́run ìwọ ni bàbá mi, ìwọ ni olùrànlọ́wọ́ mi, ìwọ ni látìlẹ́yìn mi. Olúwa mo gbé ọ̀gá, bàbá o ṣé, Olúwa mo dúpẹ́ fún àwọn ohun tó ti ṣe, fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, fún àwọn ohun tó fẹ́ ṣe nínú ìrìnàjò ayé mi nínú ọdún 2021. Olúwa mo dúpẹ́ ohun tó fẹ́ ṣe lórí aya, lórí ọmọ. Olúwa mo gbé ọ̀gá, bàbá mo dúpẹ́. Èdùmàrè ó ṣe é, tìrẹ ni ògo. Mo wá dúpẹ́ o bàbá, mo wá dúpẹ́ o ọmọ. Èdùmàrè ó ṣe é, tìrẹ ni ògo. Olúwa ó ṣe, Ọlọ́run mo dúpẹ́. Ògo ní forúkọ rẹ̀. Bí o bá ṣe pé Olúwa kọ́ ilé náà o, àwọn tó ń ṣe lásán ni o. Bí o bá bá pa ìlú mọ́, àwọn olùṣọ́jí wọ́n sùn lásán ni o. Olúwa ni olùpamọ́ rẹ o, Olúwa ni ààbò rẹ o. Máa fi ọpẹ́ fún, máa yìn, máa wo ohun tí o ti ṣe. Ọ̀pọ̀ ohun rere ló ti ṣe fún ọ, torí pé ẹ̀mí rẹ sì wà, ìrètí wà fún ọ. Torí náà máa dúpẹ́. Ó ṣe kí máa fi ẹ̀ṣẹ̀ yẹn lónìí, kó wà nínú ìbànújẹ́ ṣùgbọ́n Ọlọ́run ìrètí wà fún ọ torí pé o wà láàyè. Ẹni tó wà láàyè ló ń sọ̀rọ̀ business. Ẹni tó wà láàyè ló fẹ́ kọ́lé. Ẹni tí ẹ̀mí rẹ̀ wà láàyè ló fẹ́ ra mọ́tò. Ẹni tó wà láàyè ló fẹ́ ṣèyàwó, ló fẹ́ bímọ, ló fẹ́ ṣe rere. Àwọn kan ti lọ o. Àwọn kan bá COVID-19 lọ ní 2020. Ṣùgbọ́n wọn Ọlọ́run nínú àánú ẹ̀, ó pamọ́, ó dá ọ sí, ó tún mọ kí orí ọjọ́ òní. Ìyẹn ni pé Ọlọ́run sì ní ohun tó fẹ́ fi ayé rẹ ṣe. Nítorí náà máa dúpẹ́, máa yìn. Ọlọ́run tó sì ni, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà, ayé ò gbà ó fọ̀run ṣe ibùgbé, ọ̀run ò gbà ó fàyè ṣàpótí ìtìsẹ̀. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá àgbà, Olúwa ó ṣe. Èmi kò lè ṣàìṣọpẹ́, èmi kò lè ṣàìṣọpẹ́. Oore tí Jésù ṣe fún mi ó pọ̀ o, èmi kò lè ṣàìṣọpẹ́. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ dọjọ́ òní ṣùgbọ́n wọ́n ti kú. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ó ṣé o bàbá, ó ṣé o Jésù, ó ṣé o bàbá, ó ṣé o Jésù. Àtúnfàràtì bí òkè, ó ṣé o bàbá. Arúgbó ọjọ́ awí máa yẹ̀wò, ó ṣé o Jésù. Kí ni bá fi fún ọ bí kò ṣe ọpẹ́? Kí ni bá fi fún ọ fóore rẹ láyé mi? Ọlọ́run gbogbo ayé, mo rúbọ ọpẹ́ mi sí ọ. Àánú rẹ wà títí o, òdodo rẹ dúró títí láé. Àánú rẹ wà títí o, òdodo rẹ dúró títí láé. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì.
wípé òun rẹ̀ ní láti bá fi ọpẹ́ fún Ọlọ́run máa nínú ọdún yìí máa kì í ṣe ọdún tá à ń ráhùn tá à ń kùn tá à ń ṣàròyé ọdún tó wà máa wáyé ní wàá jó wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wàá fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run má wo ohun tí ò tí ì ṣe aláṣepé ni ó ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa tó bá ti lè bẹ̀rẹ̀ ó máa ṣe láṣepé ni ó máa ṣe àṣeyọrí ni torí náà ọdún yìí kí wọn náà máa dúpẹ́ máa wáyé ohun tí mo fẹ́ràn ọpẹ́ o mo fẹ́ràn kí n máa jó kí n máa kọrin kí n máa yin Ọlọ́run mi kò sóhun tó ń bà mí nínú jẹ́ rárá torí pé aláyọ̀ ni mí èmi yóò máa yọ̀ o Jésù láyọ̀ mi ẹ wá bá mi yọ̀ àmín. Ní àṣálẹ́ jẹ́ ká sáré gba àwọn àdúrà mélòó kan. Àdúrà kìíní ìwọ náà bí wọ́n ṣe ń pè máa gbà á tọkàntọkàn gbà á pẹ̀lú ìgbàgbọ́ gbà á pẹ̀lú ìdánilójú pé Ọlọ́run yóò gbọ́ Ọlọ́run sì máa ń gbọ́ àdúrà hallelujah. Àdúrà kìíní ìwé Jeremáyà orí kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹta ó ní ké pè mí èmi ó sì dá ọ lóhùn ó wà gbára Olúwa. Àdúrà kìíní pé Olúwa rán ìrànlọ́wọ́ sí mi láti igun mẹ́rin ayé nínú ọdún yìí láti gúúsù ìwọ̀ oòrùn àríwá àti ìlà oòrùn. Olúwa mi ò lè dá ìrìn àjò rìn rán olóore sí mi rán ìrànlọ́wọ́ sí mi ó yá àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run tó dá ayé àti ọ̀run ó ní kí n ké pè ọ́ ó ní ó dá mi lónìí mo ké pè Ọlọ́run ní inú ọdún 2021 yìí rán ìrànlọ́wọ́ sí mi ní gúúsù ní àríwá ní ìwọ̀ oòrùn ní ìlà oòrùn. Olúwa rán ìrànlọ́wọ́ sí mi mi ò lè dá ìrìn àjò yìí rìn àfi tó bá tì lẹ́yìn lórúkọ Jésù. Ọlọ́run ayérayé ìwọ tó bá ọmọ Ísírẹ́lì rìnrìn àjò ìwọ tó bá Jákọ́bù rìnrìn àjò ó kúrò nílé pẹ̀lú ọ̀pá ṣùgbọ́n nígbà tó ń padà bọ̀ ó ti di ọlọ́lá ó ti di olówó ó ti di ọlọ́lá ó ti di ọlọ́rọ̀. Ọlọ́run mi ní inú ọdún 2021 yìí Olúwa fi àánú bá mi rìnrìn àjò yìí Olúwa rán olóore sí mi rán àánú rẹ sí mi Olúwa o rán ìrànlọ́wọ́ sí mi láti igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láfíríkà ní Asia ní Europe ní Amẹ́ríkà. Olúwa rán ìrànlọ́wọ́ sí mi Ọlọ́run o ti ṣètò àwọn kan láti ràn mí lọ́wọ́ láti tì mí lẹ́yìn ní inú ọdún yìí ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí n ṣe alábàápàdé wọn Olúwa lọ fi àwòrán mi àti orúkọ mi hàn wọ́n lórúkọ Jésù. Ọlọ́run Ísírẹ́lì Ọlọ́run Ábúráhámù Ọlọ́run Ísákì Ọlọ́run Jákọ́bù ní orúkọ Jésù ní inú ọdún yìí Olúwa rán ìrànlọ́wọ́ sí mi ìrànlọ́wọ́ ojú ọjọ́ ìrànlọ́wọ́ àsìkò bàbá o ọmọ o ẹ̀mí máa ń rán ìrànlọ́wọ́ sí mi ìwọ náà máa gbà bó ṣe ń gbà yẹn máa kígbe pé Ọlọ́run nìkan ló lè ràn ẹ́ lọ́wọ́ o ìrànlọ́wọ́ ẹ̀dá máa ṣáàkì o ènìyàn lè ràn ẹ́ lọ́wọ́ o tó bá ràn ẹ́ lọ́wọ́ wá ṣèrègùn o Ọlọ́run nìkan ní fúnni tí kì í ṣèrègùn lórúkọ Jésù. Olúwa rán ìrànlọ́wọ́ sí mi rán ìrànlọ́wọ́ sí mi Ọlọ́run tó ń gbọ́ àdúrà ògo ní forúkọ rẹ̀ Jésù Olúwa wa àmín. Àdúrà kejì ó kìbì kan Ọlọ́run ó wípé ní orúkọ Jésù gbogbo àwọn oore tó bọ́ sọ̀rọ̀ nínú ìrìn àjò mi nípa ìkíyèsára nínú ọdún 2020 Olúwa dá wọn padà fún mi ní ìlọ́po méje. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ ohun rere nù nínú ọdún 2020 yẹn nípa ìkíyèsára ẹlòmí nípa ìrìn ẹsẹ̀ ẹlòmí nípa ọ̀rọ̀ ẹnu ẹlòmí nípa àwọn tó ń bá rìn ẹlòmí nípa àìṣòótọ́ ẹlòmí nípa ìgbọràn. Ó wá kígbe pé Olúwa ṣàánú fún mi gbogbo àwọn rere àwọn ńláńlá tí mo sọnù nínú ọdún 2020 nínú àánú rẹ nínú agbára rẹ Olúwa dá wọn padà fún mi. Ó yá sọ di àdúrà ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé owó ló ní kí n béèrè ó ní wàá rí gbà ó ní kí n kànlẹ̀kùn a ó ṣílẹ̀kùn fún mi ni ó ní kí n wá kiri ni ó ní màá rí ni. Mo ké pè ẹ́ lónìí Ọlọ́run aláàánú mo ké pè ẹ́ lónìí Ọlọ́run alágbára gbogbo àwọn rere àwọn dáradára tí mo sọnù nípa ìkíyèsára ní ọdún 2020 lórúkọ Jésù. Ọlọ́run alágbára dá wọn padà fún mi dá wọn padà fún mi. Àwọn eré àwọn testimony àwọn breakthrough àwọn olóore àwọn nǹkan ńláńlá tí mo sọnù nípa ìkíyèsára ní ọdún 2020 lórúkọ Jésù. Ọlọ́run tó ń gbọ́ àdúrà mo ké pè ẹ́ lónìí Olúwa dá wọn padà fún mi ní orúkọ Jésù. Olúwa dá wọn padà fún mi Ọlọ́run alágbára Ọlọ́run alààyè dá wọn padà fún mi
nínú àánú rẹ, nínú oore ọ̀fẹ́ rẹ, nínú agbára rẹ, Olúwa dá wọn padà fún mi. Ọlọ́run òní ìlọ́po méje, Ọlọ́run àánú ni ọ́. Mo ké pè ọ́ lónìí, ìwọ ló lè ṣe, ènìyàn lè ṣe. Mo gbẹ́kẹ̀mí lé ọ, Olúwa àwọn olúwa, Ọlọ́run alààyè, lórúkọ Jésù. Gbogbo àwọn rere, àwọn tó dára tí mo sọnù nínú ìrìnàjò mi ní ọdún 2020, nínú ọdún yìí gangan láti òní lọ, Olúwa dá wọn padà fún mi. Olúwa dá wọn padà fún mi ní ìlọ́po méje, lórúkọ Jésù. Olúwa dá wọn padà, fi agbára rẹ dá wọn padà. Agbára tó fi lànà ní orí òkùnkùn fún àwọn Ísírẹ́lì, Olúwa ló gbóhùn tó fi ń jẹ́ Ọlọ́run, dá wọn padà fún mi. Gbogbo rere tí ayé gbà lọ́wọ́ mi, àwọn ẹ̀tọ́ mi tó bọ́ sọnù, àwọn ohun tó dára, ohun tó yẹ mi, ohun tó tọ́ sí mi, ọ̀jẹ̀mọ́nú mi, ogún mi, èyí tó bọ́ sọnù ní ọwọ́ mi ní ọdún 2020, lórúkọ Jésù. Olúwa dá wọn padà. Gbogbo ìkólọ mi, gbogbo ẹ̀tọ́ mi tó bọ́ sọnù, tí mo sọnù nípa ìkíyèsára, nípa ìkóra ní ìjánu, nípa ìwà mi ní, nípa ìrìn ẹsẹ̀ mi ní, nípa àwọn tí mo ń bá rìn. Ọlọ́run ayérayé o, nínú ọdún ìmọ̀tọ̀ wà ní orúkọ Jésù. Olúwa dá wọn padà fún mi ní ìlọ́po méje, lórúkọ tí ó máa tiẹ̀ mọ́. Olúwa dá wọn padà lórúkọ Jésù. Olúwa dá wọn padà. Mo ké pè ọ́, ìwọ ló lè ṣe, ènìyàn lè ṣe. Ọlọ́run ni ọ́, alágbára ni ọ́, olùgbàlà ni ọ́, olùrànlọ́wọ́ ni ọ́. Ìwọ ló bá ti ràn lọ́wọ́ tí kì í ṣèrègùn, lórúkọ Jésù. Olúwa dá wọn padà fún mi ní ìlọ́po méje. Ògo ní forúkọ rẹ o. Jésù Olúwa wa, àmín. Mo gbàdúrà gbogbo ohun tó bọ́ sọnù nínú ìrìn àjò ẹ nínú ọdún 2020, àwọn tó jẹ́ ẹ̀tọ́ rẹ, àjẹmọ́nú àwọn rere, miracle tó dá, testimony, àwọn contract, business connection tó sọnù nínú ayé ẹ nínú ìrìn àjò ní 2020, Ọlọ́run kó dá padà nínú oṣù gan, kó di aláyọ̀ lórúkọ Jésù. Jésù Olúwa wa. A gbàdúrà kẹta. Ó sọ wípé Olúwa fi àánú bá mi ìrìn àjò mi nípa ti ara, nípa ti ẹ̀mí. Olúwa, mo gbé ayé mi lé ọ lọ́wọ́. Ìrìn àjò ayé mi ní 2021, mi ò gbọdọ̀ sunkún lórí ohunkóhun. Olúwa, mi ò gbọdọ̀ sunkún lórí ohunkóhun. Mo gbé ayé mi lé ọ lọ́wọ́ ní 2021 yìí. Olúwa gbé mi lọ́wọ́. Olúwa gbé mi lọ́wọ́ lọ́sàn-án lóru. Mi ò gbọdọ̀ sunkún. Olúwa ṣe olùtọ́ mi. Olúwa tọ́ mi, darí mi ní ọdún yìí. Àdúrà ní orúkọ Jésù. Olúwa o, fi àánú bá mi ìrìn àjò mi nínú ọdún yìí. Mi ò gbọdọ̀ sunkún. Mo gbé ayé mi lé ọ lọ́wọ́. Mi ò gbọdọ̀ rí ìbànújẹ́ lórí aya ni o, lórí ọmọ ni o, lórí ara mi ni o, lórí okòwò mi ni o, lórí iṣẹ́ ìránṣẹ́ mi ni o, nípa ti ara, nípa ti ẹ̀mí. Mi ò gbọdọ̀ sunkún. Ọ̀tá ò gbọdọ̀ pa mí lẹ́kùn. Olúwa, mo ké pè ọ́. Mo ti bá ọ dòpọ̀. Wọ́n sì ní ẹni tó bá bá ọ ṣòwò kì í jogún òfò. Ẹni bá bá ọ dòpọ̀ kì í ṣọ̀tì ni. Ọlọ́run o, ìwọ ni mo tọ̀ wá nínú òtítọ́, nínú ìwà pẹ̀lẹ́. Olúwa bá mi rìn àjò mi ní ọdún yìí o. Má jẹ́ kí n sọ ohunkóhun nù. Má jẹ́ kí n sunkún mọ́. Ẹkún tí mo sún tó, lálàá mi tó, ìdààmú yẹn tó, oore ló yẹ mí, ayọ̀ ló yẹ mí, lórúkọ Jésù. Nínú ọdún yìí, mi ò gbọdọ̀ sọ ohunkóhun nù, lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmín. Mo gbàdúrà fún ẹ nínú ọdún yìí, o ò ní sunkún. Ó kéré pọ̀ ní òní tó bá máa sunkún, ẹkún ayọ̀ ni. Ẹkún tó máa sọ pé ẹ wá wo ohun tó Olúwa ṣe fún mi. Ẹ wá wo ohun tó Olúwa ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o. Èyí ló mú mi dúpẹ́ o. Èyí ló mú mi dúpẹ́ o. Ìtàn ẹni bó ṣe máa rí fún ẹnìyẹn nínú ọdún 2020 yẹn. Ọlọ́run ràn mí lọ́wọ́ gan-an. Bá ṣe ń pariwo pé ó le, ó ti ṣe bá, mo rí àánú Ọlọ́run. 2020 ọdún tí mo gbádùn ni. Mo gbádùn ẹ̀ láti January títí dé December. Mo rí àánú Ọlọ́run. Mo rí oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo rí ìbùkún Ọlọ́run. Mo rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Mo rí ìgbéga Ọlọ́run. Ọdún 2020 yẹn, ọdún wà ní ìgbàgbé ni fún mi, fún rere o. Fún rere ni. Ọlọ́run ṣáájú mi ní ọdún yẹn. Ó sì ràn mí lọ́wọ́. Ó gbé mi sókè. Ó tù mí lára. Ó mú mi pàdé àwọn olóore. Ọlọ́run tó ṣe 2020 yẹn, mo wá ní ìgbà pé ní ọdún yìí mo tẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní gbádùn Ọlọ́run. Torí pé mi ò lọ́nà kan, mi ò lọ́nà méjì nínú ju Jésù náà lọ. Torí ẹ̀ mo ṣe dìímù. Wo ìwọ náà kó dìímù ọdún yìí. Ó dára fún lórúkọ Jésù. Mo fẹ́ ká gbàdúrà. Àdúrà náà ni pé ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún ní
ikú àti ìyè ń bẹ lórí ahọ́n wa. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni gan ó ti fi ahọ́n ẹ̀ ó ti fi da ìrìn àjò ayé rẹ̀ rú. Ó ti fi ahọ́n ẹ̀ ó ti fi pe ikú, ó ti fi pe ìbànújẹ́, ó ti fi pe wàhálà, ó ti fi pe ìdààmú, ó ti fi ìpọ́njú, ó ti fi pe àìní, ó ti fi pe àìsàn, ó ti fi sínú ayé rẹ̀, sínú ayé ọkọ, sínú ayé aya, sínú ayé àwọn ọmọ. Ìwọ Kristẹni tó ń ṣépè, ọ̀rọ̀ gidi kò jáde lórí, kò yí sí ni, ẹ̀kíní ẹkọ́nọ́mì yẹn ti bàjẹ́, bísẹ̀sì inú ọdún yìí, ó rẹ ní kó jẹ́ máa sọ, ire ni kó máa sọ o. Fẹ́ ká sáré gbàdúrà, ó sọ fún Olúwa pé Olúwa, fún mi ní ẹ̀mí ìkọ́ níjàánu ní gbogbo ọ̀nà. Má jẹ́ kí n tara mi fún ọ̀tá. Olúwa, nínú ọdún yìí, fún mi ní ẹ̀mí ìkọ́ra ní ìjánu. Má jẹ́ kí n fi ẹnu mi tara mi fún àwọn ọ̀tá mi. Má jẹ́ kí n fi ẹnu ara mi rojọ́ fún àwọn tó máa báyé mi jẹ́. Má jẹ́ kí n fi ẹnu mi sọ̀rọ̀ mi fún àwọn tí yóò da ìrìn àjò mi rú. Olúwa, fún mi ní ẹ̀mí ìkọ́ra ní ìjánu. Ibi tí wọ́n yẹ kí n sọ̀rọ̀ ní kí n ti sọ̀rọ̀. Má jẹ́ kí n sọ̀rọ̀ níbi tí ó yẹ kí n sọ̀rọ̀. Ẹlòmíì, àwọn ará ilé òkè ló ń rí fín. Wọ́n lè ti fi ọ̀rọ̀ sí. Ẹlòmíì pásítọ̀ ẹ̀ ní kí ni pásítọ̀ lánàá ẹ̀tì. Kí ló ń sọ gan-an? Age mate ni wá, ó kàwé. Oríṣiríṣi, mo ti bá àwọn èèyàn rìn gan. Tí máa fẹ́ tó ń fẹnu ṣáta àwọn èèyàn, wọ́n máa ń kú sákúrò ọ̀dọ̀ wọn ni. Torí pé ègún náà ń pín sórí ara ẹ. Ní ọdún yìí, sọ tó ń fi ahọ́n ẹ sọ, má fi ahọ́n ẹ ṣépè fún ara ẹ. Má fi sọ̀rọ̀ sọ́ra ayé àwọn ọmọ olórí burúkú làwọn yẹn. Ó lẹ̀ bó ṣe máa ń bá ó ń bá ẹ lọ. Ẹlòmíì àpọ̀kọ̀ ẹ̀ lórí burúkú. Ẹlòmíì àpéyàwó ẹ̀ lórí burúkú. Bó dẹ̀ ṣe ń pe àwọn gẹ́gẹ́ ọdẹ ń bẹ stamp ẹ̀ kò easy ni. Wọ́n gbẹ kàn sóhun ni. Ọdún yìí kan tó wàhálà yẹn tó ti bẹ̀rẹ̀ ní ọdún yìí. Gbèsè kúnlé ìwọ ló sọ bẹ́ẹ̀. Ní ọdún yìí, ohun rere ni kó máa fi ẹnu sọ. Ohun tó dáa ni kó máa fi ẹnu rẹ sọ, máa fi ẹnu rẹ súre ni, máa fi ẹnu rẹ sọ Ọlọ́run ni, máa fi kọrin àdídùn, máa fi yin Ọlọ́run ni, má ṣépè, má sọ̀rọ̀ òdì, má kùn. Jẹ́ kí inú ẹ kó máa dùn, jẹ́ kí inú Ọlọ́run kó dùn sí ọ. Ó wà tó àdúrà pé Olúwa, nínú ọdún yìí, ní gbogbo ọ̀nà mi, má jẹ́ kí n fi ẹnu mi ba ayé ara mi jẹ́. Má jẹ́ kí n fi ahọ́n mi dènà àdúrà ara mi. Má jẹ́ kí n fi ahọ́n mi para mi. Má jẹ́ kí n fi ahọ́n mi ba rere tí Ọlọ́run ti ètò fún mi jẹ́. Má jẹ́ kí n fi ahọ́n mi lé olóore lọ. Ó yá máa sọ di àdúrà kíákíá máa gbà á pé lórúkọ Jésù. Ọlọ́run o, ahọ́n tó fún mi yìí, má jẹ́ kí n fi lé olóore jìnnà sí mi. Àwọn ètò rere, àwọn ńláńlá tó ti ṣètò fún mi ní inú ọdún 2021, má jẹ́ kí n fi ẹnu mi dàrú. Má jẹ́ kí n fi ahọ́n mi bàjẹ́. Olúwa ràn mí lọ́wọ́. Fún mi ní ẹ̀mí ìkóra níjàánu lórúkọ Jésù. Má jẹ́ kí n fi ahọ́n ara mi bá ètò ayé ara mi jẹ́. Má jẹ́ kí n fi ayé ara mi ta ara mi fún ọ̀tá lórúkọ Jésù. Ẹ wo Joseph, mo máa ń sọ kíní kan. Mo ní Joseph, bóyá gbà tó lálá yẹn, bóyá ká ló ti panu mọ́ ni tí ò sọ nǹkan. Bóyá ìrìn àjò ẹ̀ bá má rí bó ṣe rí. Wọ́n gbà tó sọ pé àmọ́ lálá o, àwọn àgbẹ̀ okay. Gbà tó máa mú alálà yẹn ló ń bọ̀ yẹn. Alálà yẹn ló ń bọ̀ yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ètò Ọlọ́run ni. Ṣùgbọ́n kó ṣọ́ra nǹkan wà tó gbọ́dọ̀ sọ̀rọ̀ fún. Bánú sọ, má bá ènìyàn sọ. Bá Ọlọ́run sọ. Wòlíì wa ni, prophet wa ni, prophet yẹn like mi, bàbá wa ní Olúwa ni. Ayé ti yàtọ̀. Inú ẹ ló máa mọ́. Ó máa mọ́ náà ẹnì kejì ẹ̀. Ẹn tẹ́jọ́ ń gbàdúrà yẹn, best friend mi ni, bestie mi ni. Ọlọ́run kó ṣàánú fún ẹ. Ní ẹ̀mí ìkọrẹ ní ìjánu. Ó wá gbàdúrà pé Olúwa, àwọn tí ó ba ìrìn àjò mi jẹ́, àwọn tí ó da ọ̀nà mi rú, àwọn tí ó ba ilé mi jẹ́, Olúwa má jẹ́ kí n rojọ́ fún ẹlòmíì ẹjọ́ ọkọ ẹ̀, a máa rò fọ́ rẹ̀, ọ̀rẹ́ ẹ̀ tí ò lọ́kọ ńlé, tó dẹ̀ ń wá, bó bá ti kú, a máa gbé, fílẹ̀ má yẹn lẹ̀, fílẹ̀, èmi ò lè gbárù yẹn, Ọlọ́run má jẹ́, insult, everybody is cheating on you, what nonsense. Tó bá ti kúrò ńbẹ̀, kó tó wọn kí ó ṣẹlẹ̀, ó ti kó sílé ọkọ ẹ̀, ìwọ ló fẹ́ nára ẹ̀ ta, ìwọ ló fẹ́ nára pé ọkọ ẹ̀ ò dá, ẹni tó dẹ̀ ń wá ọkọ ẹ̀, ìwọ ló lóòfẹ́, ẹni tó dẹ̀ nílò ẹ̀, ó dẹ̀ rí, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lò ó wà tó àdúrà ìgbà pé lórúkọ Jésù ní ọdún yìí. Olúwa má jẹ́ kí n fi ahọ́n mi ba ìrìnàjò ara mi jẹ́. Má jẹ́ kí n fi ahọ́n mi para mi. Má jẹ́ kí n fi ahọ́n mi pe ikú sórí ilé mi. Má jẹ́ kí ẹnu mi kó sọ mí di olòṣì. Má jẹ́ kí ahọ́n mi kó sọ mí di olórí burúkú. Lórúkọ Jésù. Olúwa fún mi ní ìkóra níjàánu. Ẹ̀mí ìkóra níjàánu lówùúrọ̀ ni o, lọ́sàn-án ni o, ní àṣálẹ́ ni o. Olúwa ràn mí lọ́wọ́ nígbà tó wá fẹ́ kí n sọ̀rọ̀ ní kí n sọ̀rọ̀. Ẹ̀mí má máa darí mi. Má jẹ́ kí n ṣì sọ. Má jẹ́ kí n fi ara mi gbé ara mi sínú ìdè.
má jẹ́ kí n fi ara mi di aya mi, má jẹ́ kí n fi ara mi di ọmọ mi, má jẹ́ kí n fi ẹnu mi di iṣẹ́ ìránṣẹ́ mi, má jẹ́ kí n fi ẹnu mi bá yára mi jẹ́. Olúwa ràn mí lọ́wọ́, fún mi ní ẹ̀mí ìkóra ní ẹdún ọdún yìí, ẹ̀mí ìkóra ní ìjánu ní gbogbo ọ̀nà. Jésù ràn mí lọ́wọ́, Jésù ràn mí lọ́wọ́, ẹ̀mí mọ́ mo gbà láàyè, ìwọ ni kó máa ṣàkóso ayé mi o, lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ tó bá kù díẹ̀ kí n sọ, ó yá tàbí lọ́lọ́ bó bá yẹ kí n sọ jáde, àwọn àṣírí yẹ kí n mọ̀ sínú, má jẹ́ kí n máa rọ káàkiri. Olúwa ràn mí lọ́wọ́, ó ṣé Jésù, Jésù Olúwa wa, àmín. Ọlọ́run yóò ràn ẹ́ lọ́wọ́, wo gbogbo ayé ẹ, gbogbo tó dáná ayé ẹ, gbogbo tó yẹ kó máa gbádùn, gbogbo ẹ̀ ló ń gbé sórí social media, wà á gbé sórí Instagram, wà á gbé sórí Facebook, àwọn kan dẹ̀ wà wọ́n ti ń ṣọ́ ẹ. Wo ọdún yìí ṣọ́ra o, ṣọ́ra. Wo ọ̀la mo ń bọ̀ láti ọ̀rọ̀ lọ́la, àtúpàdé níwòye ọ̀la, màá wá sọ nǹkan fún ẹ tó bó ṣe gbọ́dọ̀ lo ìrìn àjò ẹnu ọdún yìí, àwọn kọ́kọ́rọ́ tó nílò máa fún ẹ nìkan nínú ẹ̀ lọ́la lágbára Ọlọ́run. Hallelujah. Ó tún wá gbàdúrà. Ó sọ pé Olúwa, Bíbélì sọ ní ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 5 dé 6, ó ní ǹjẹ́ wàá kó ọgbọ́n fún ẹnikẹ́ni bí? Ó ní kó béèrè, ó ní Ọlọ́run yóò sì fi fún un. Ó wàá gbàdúrà, Olúwa fún mi ní ọgbọ́n láti ṣe ohun rere tó tọ́ ní gbogbo ọ̀nà àti àkókò nínú ọdún yìí, tó tọ́ àti lákòókò. Olúwa fún mi ní ọgbọ́n, mo nílò ọgbọ́n láti fi darí ilé mi, láti fi darí ibi kòwò mi, láti fi darí àwọn ọmọ mi. Ọgbọ́n dára tí èèyàn bá ti ní ọgbọ́n, kí ọgbọ́n àlùmọ̀kọ́ ni mo sọ, ọgbọ́n Ọlọ́run, ọgbọ́n tó ti ní ọ̀rọ̀ Ọlọ́run wá, ọgbọ́n Ọlọ́run tó yè koro, ọgbọ́n tí kìí jẹ́ kí èèyàn ṣìṣe, ọgbọ́n Ọlọ́run tí kìí jẹ́ kí èèyàn ṣìsọ, ọgbọ́n Ọlọ́run tí kìí jẹ́ kí èèyàn ṣìrìn, ọgbọ́n Ọlọ́run tí máa ń darí èèyàn nígbà tí wọ́n fẹ́ yan ọ̀rẹ́. Ohun tí mò ń sọ nìyẹn gan. Ó gbàdúrà pé Olúwa ní ọdún, Olúwa fún mi ní ọgbọ́n, jẹ́ kí ọgbọ́n láti ọ̀dọ̀ kí fún mi ní ọgbọ́n. Ó ní kí n béèrè fún ọgbọ́n, ó ní ọgbọ́n ṣe pàtàkì, mo béèrè fún ọgbọ́n tí màá fi rin àrìn yìí ní ọdún yìí, tí màá fi ṣe àṣeyọrí ní ọdún yìí, tí màá fi ṣe àṣelà, tí màá fi ṣe àṣeyege ní ọdún yìí, nípa ti ẹ̀mí. Olúwa fún mi ní ọgbọ́n, mo béèrè fún ọgbọ́n lórúkọ Jésù. Olúwa fún mi ní ọgbọ́n, mi ò fẹ́ dá ohunkóhun ṣe lẹ́yìn rẹ Ọlọ́run. Jésù ní ọgbọ́n Ọlọ́run ní ọdún yìí ní gbogbo ọ̀nà, lọ́sàn-án lórí kí gbogbo ìgbésẹ̀ ní pátápátá tó máa gbé lórí okòwò mi ni o, lórí kàríà mi ni o, lórí ọjọ́ ọ̀la mi ni o, lórí ọmọ ni o, lórí ọkọ ni o, lórí aya ni o, nínú ìgbéyàwó mi ni o. Olúwa fún mi ní ọgbọ́n, ọgbọ́n tí màá fi ṣí ìrìn àrìn yìí, ọgbọ́n tí mi ò fi ní ṣubú sínú páńpẹ́ ọ̀tá, ọgbọ́n tí mi ò fi ní bá yára mi jẹ́. Olúwa fún mi ní ọgbọ́n, Olúwa fún mi ní ọgbọ́n, mo béèrè fún ọgbọ́n lórúkọ Jésù, lórúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa fún mi ní ọgbọ́n, mo béèrè fún ọgbọ́n tó yè koro láti ọ̀dọ̀ rẹ wá, kì í ṣe ọgbọ́n ayé, kì í ṣe ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ọgbọ́n tó ti ọ̀dọ̀ rẹ wá. Olúwa fún mi ní ọgbọ́n, mo béèrè fún ọgbọ́n yìí lọ́sàn-án ni o, lóru ni o, ní àṣálẹ́ ni o, láti ṣe àṣeyọrí nípa ti ara, nípa ti ẹ̀mí ní gbogbo ọ̀nà. Mo béèrè fún ọgbọ́n láti ọ̀dọ̀ rẹ lórúkọ Jésù. Olúwa fi fún mi, ó ní kí n béèrè, ó ní màá rí gbà. Jésù náà kó tí bá ti béèrè lórúkọ rẹ, Olúwa máa ṣe fún mi ni o, lórúkọ Jésù. Olúwa fún mi ní ọgbọ́n, Olúwa fún mi ní ọgbọ́n, mo béèrè fún ọgbọ́n. Ògo ni forúkọ Olúwa, Jésù Olúwa wa. Ó tún wá gbàdúrà. Ṣé rí ọgbọ́n tí mo sọ yẹn, àkọ́ àtọ́yẹ́ pé o gbọ́dọ̀ yájú sínú ọdún yìí o, má yájú sí wọn o. Fi ọgbọ́n lo ayé ẹ, fi ọgbọ́n rin ìrìn àjò ẹ. Ẹni bá jù ní lọ, ó lè jù nínú o, torí pé o kàwé. Má yájú sáwọn kan o, ẹni literate máa yẹn. Wò ó, ṣọ́ra o, ṣọ́ra o. Ayé ti gbẹgẹ́ o, ayé ti fẹ́lẹ́ o, àràgbé láyé nísìnyí o, ṣọ́ra o. Àràgbé ni ayé, ṣùgbọ́n ní títí ẹ, inú Jésù ni kò ti rà gbé. Àràgbé láyé o. Àwọn ìlọ àwọn ẹbí ọpẹ wàá kàn sọ̀rọ̀ sí wọn ní ha ó ṣọ́ra kó má bàa ṣubú. Àwọn ọ̀gá níbi iṣẹ́ máa yẹn kí ló ká ganan, wàá kàn sọ̀rọ̀ sí wọn ní ha. Àwọn alàgbà náà jọ wàá kàn sọ̀rọ̀ sí wọn bó ṣe wù ẹ́, wàá kàn sọ̀rọ̀ ṣákálá, wàá kàn sọ̀rọ̀ ṣùà, wàá kàn sọ̀rọ̀ bí ẹni tí ò bí ọmọ Ọlọ́run. Ṣọ́ra ní ọdún yìí, ṣọ́ra o. Fi ọgbọ́n rìn ìrìn àjò rẹ, yóò sì dára fẹ́ lórúkọ Jésù. Àwọn tó wá gbàdúrà, ó sọ fún Ọlọ́run pé Olúwa má jẹ́ kí n sunkún lórí àwọn ọmọ,
lórí ọkọ àti àmì ọdún yìí má ṣe gba ọ̀tá láyè láti pa mí lẹ́kún ọdún yìí ó gbàdọ̀ Olúwa má ṣe gba ọ̀tá láyè láti pa mí lẹ́kún ọdún yìí lórúkọ Jésù lórí àwọn ọmọ rere tó fún mi lórí aya Olúwa má jẹ́ kí n sọkún lórúkọ Jésù Olúwa má jẹ́ kí Sátánì ó sọ òkòbàjẹ́ sùn lé mi òkòbàjẹ́ má jẹ́ kó bà mí Olúwa gbogbo ọ̀fà tí àwọn ẹni bá fẹ́ láwọn ta ní ọdún yìí ẹnikẹ́ni tó náà ó ta mí lọ́fà ní ọdún yìí lórúkọ Jésù yẹ kó tara ẹ̀ lọ́fà torí tí a kọ pé ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò òní yóò jì sílẹ̀ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò ikú kòtò ìbànújẹ́ kòtò wàhálà kòtò gbèsè kòtò àìní kòtò ìjákulẹ̀ kòtò ẹkún kòtò àìsàn kòtò ikú òjì fún mi ní orúkọ Jésù kòtò náà kò di ibojì wọn mo pa láṣẹ ní mi ò dálábà ọ̀rọ̀ wípé èmi ó gbìmọ̀ nǹkan á sì fi rẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ wípé ohun kó tún bá dẹ̀ láyé bẹ́ẹ̀ ni a bá mi dé ní ọ̀run lórúkọ Jésù ẹnikẹ́ni tó lọ wọ́n ba ìrìnàjò mi jẹ́ nínú ọdún yìí irú ẹni bẹ́ẹ̀ kó wọnú ìdè lọ lórúkọ Jésù kó wọnú ìdè lọ ní ti ara ní tèmi mo fi okùn náà dé mo fi okùn ikú dé irú ẹni bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ sunkún lórí ohunkóhun lórí aya mi ò gbọ́dọ̀ sunkún lórúkọ Jésù nínú ọdún yìí a ò gbọ́dọ̀ túfọ̀ aya fún mi a ò gbọ́dọ̀ túfọ̀ ọmọ fún mi wọn ò gbọ́dọ̀ túfọ̀ èmi náà Olúwa dáàbò rẹ̀ bò mí Olúwa pa mí mọ́ ní ìwọlé àti ìjáde mi Olúwa pa mí mọ́ ògo ní forúkọ Olúwa Jésù Olúwa wa Olúwa yóò pa á mọ́ ẹni tí ń pa á mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé nínú ọdún yìí wọn ò ní síkọ́ lẹ́sẹ̀ nílé ẹ lórúkọ Jésù o ò ní rógun ìbànújẹ́ lórúkọ Jésù mo gbàdúrà fún ẹ o ò ní rógun ìbànújẹ́ lẹ́tà tí yàn ń kọ tí yàn máa sunkún ìmìlì tí yàn máa sẹ́ǹd tí yàn máa sunkún o ò ní sẹ́ǹdì ẹ̀ ò ní kọ lẹ́tà bẹ́ẹ̀ ní ọdún yìí lẹ́tà tí yàn ń gbà tí yàn máa sunkún kà á lórúkọ Jésù o ò ní gbà ní ọdún yìí Ọlọ́run kó pa á mọ́ ní ìjáde àti ìwọlé o ò ní ṣìnì lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dájú rẹ̀ lórúkọ Jésù lórí aya lórí ọkọ lórí ọmọ lórí okòwò rẹ lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dájú o ò ní ṣìnì lórúkọ Jésù ọ̀tá ò ní rí ọmọ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ó rí o Jésù Olúwa wa ó gbàdúrà tó bá ráyè mo fẹ́ kó fi Psalm 91 yẹn kó fi gbàdúrà lálẹ́ yìí àti lọ́nà Psalm 91 kó fi gbàdúrà kó fi gbà dáadáa òun àdúrà náà ni pé Olúwa mo sinmi lé ọ ní ìjáde àti ìwọlé mi ní ọdún yìí fi ààbò rẹ pé tó pé ibòmí má jẹ́ kí n bọ́ sọ́wọ́ terrorist má jẹ́ kí n bọ́ sọ́wọ́ àwọn ayákìlà àwọn agbánipa má jẹ́ kí wọ́n pa mí ẹ wo bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí sí ẹ̀mí adìẹ ó wúlò ó ṣe iyebíye ju ẹ̀mí èèyàn lọ tẹ bá tó tí èèyàn bá jáde nílẹ̀ àárọ̀ Nàìjíríà sí tí adìẹ bá jáde nílé ìdánilójú wà pé adìẹ máa padà sílé tí èèyàn yẹn kò sí ìdánilójú o ṣùgbọ́n Ọlọ́run yóò gbà ní ọdún yìí mo fẹ́ kó gbàdúrà má jẹ́ kí àwọn herdsmen ó pa mí má jẹ́ kí àwọn terrorists ó pa mí má jẹ́ kí àwọn Boko Haram ó bà tèmi jẹ́ má jẹ́ kí wọ́n pa ọmọ mi lọ́wọ́ má jẹ́ kí wọ́n pa aya mi lọ́wọ́ má jẹ́ kí àwọn terrorists ó pa mí àwọn bandits má jẹ́ kí wọ́n bà tèmi jẹ́ Olúwa ṣàánú mi lórúkọ Jésù ìwọ tó mú mi wọ ọdún 2021 mo sinmi lé ọ sọ di àdúrà ibi tó wà ìwọ náà máa gbà ó wò ó yìí tó sá kiri láti ra gbàdúrà fún mi prophet kiri kan gbàdúrà fún mi wòlíì kiri kan wò ó yìí tó bá fi ẹnu ọ̀rọ̀ ìgbà òun ló ṣe bí ejò ìwọ náà máa gbà á pé Olúwa mo gbé ayé mi lé lọ́wọ́ mo gbé ara mi lé Olúwa mo sinmi lé ọdún yìí má jẹ́ káwọn bandit ó pa mí má jẹ́ kán pa ọmọ mi má jẹ́ kán pa aya àwọn ya kìlà àwọn kidnappers má jẹ́ kán bà ayé mi jẹ́ lórúkọ Jésù Olúwa dáàbò rẹ bò mí lórúkọ Jésù Olúwa dáàbò rẹ bò mí Olúwa ọdún yìí má jẹ́ kán bọ́ bàtà bọ̀ sílé mi má jẹ́ káwọn bandit ó pa mí má jẹ́ kán pa aya má jẹ́ kán pa ọmọ lórúkọ Jésù àwọn Boko Haram má jẹ́ kán rí mi gbé àwọn ajínigbé má jẹ́ kán rí mi gbé mo ní ìrìn àjò mi lọ pamọ́ Olúwa ṣàánú gbogbo ògo lórí ayé mi mo sinmi lé ọ mo gbẹ́kẹ̀lé ọ ojú ògbọ́rọ̀ tì mí lórúkọ Jésù Olúwa wa àmín ní àwọn orílẹ̀-èdè kan níbi àwọn ìlú kan Nàìjíríà sí wọ́n ní wọ́n dẹ̀ lọ bá òyìn nílé wọ́n dẹ̀ kọlẹ̀kùn pàtílẹ̀kùn wọ́n dẹ̀ mú wọn lọ gbé ọkọ lọ gbé aya lọ lórúkọ Jésù àwọn aya kidnappers àwọn aya killers kidnappers
àwọn Boko Haram wọn ní mọ́lẹ̀ lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dá lórí ẹ lórúkọ Jésù. Psalm 91 máa fi gbàdúrà ní gbogbo ìgbà ní ọdún yìí. Psalm 91 yẹn ó ṣe pàtàkì gan, yóò dára fún lórúkọ Jésù. Àdúrà tó kàn, àní Olúwa, Bíbélì ní ohun dáradára lọ́dọ̀ ló ti wá Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 17. Orúkọ bá yìí fòkòrò lọ́dún yìí tí mo ní ìtura àti ìdùnnú. Bàbá, ayọ̀ ni mo fẹ́, máa yọ̀ mí kó. Ayọ̀ ni mo fẹ́ o bàbá, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún o. Ayọ̀ ẹ kó kún ọdún yìí. Sọ fún Ọlọ́run pé Olúwa, ayọ̀ mi gbọ́dọ̀ kún ọdún yìí ni. Bẹ́ẹ̀ ni yóò lórúkọ Jésù. Ó wá gbàdúrà gan. Ó wí pé gbogbo ọkàn tó wá dúró bíi Fáráò, bíi Hẹ́rọ́dù, bíi Gòláàtì, tó bá ti wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ láti bà ayé mi jẹ́, Olúwa gé kúrò lórí rẹ̀ láyé. Gbogbo ọkàn tó dàbí Fáráò, gbogbo ọkàn tó Fáráò kí ló ṣe? Ó fẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n kó sí oko ẹrú ni. Ọlọ́run ò ní gbà. Ó fẹ́ ká kú sí oko ẹrú ni. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ọkàn kọ̀ọ̀kan tó bá ní máa kú sí oko ẹrú, tó ní máa gba àgbàdúrà, tó ní mi ò ní ṣe àṣeyọrí, tó ní mi ò ní lu àlùyọ́nú ọdún yìí, irú ọkàn bẹ́ẹ̀ idà Ọlọ́run kó gé lulẹ̀ lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó ti wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ lórí, Olúwa fi áńgẹ́lì ibojì pè sọ́dọ̀. Ó yá sọ di àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo ọkàn kọ̀ọ̀kan tó dàbí Hẹ́rọ́dù, tó dàbí Gòláàtì, tó dàbí Fáráò, tó ti wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ pé mi ò ní sinmi, tó lóun ò ní gbà, ní orúkọ Jésù, Olúwa sọ di òkú. Irú ọkàn bẹ́ẹ̀ kó di òkú ni. Ó lórúkọ bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Ó máa tó àdúrà yẹn gbà ọ́. Wò ó, Dáfídì wọ́n ti tàbẹ̀rẹ̀ lórí odidi ọba, ṣùgbọ́n kò lè gun orí àga àléfà yẹn àgbà tí Sọ́ọ̀lù kú. Sọ́ọ̀lù ò jẹ́ kó gbádùn. Sọ́ọ̀lù jókòó sórí àga yẹn àgbà tí Sọ́ọ̀lù kú kí Dáfídì kó tó jọba, kó tó gorí àga ọba yẹn. Wọ́n náà wá gbàdúrà Olúwa, gbogbo ọkàn tó dàbí Sọ́ọ̀lù tó lóun ó pa mí, tògótògó lórúkọ Jésù. Ẹ̀mí ẹ̀jẹ̀ kó di ètùtù bí a ti fi ẹ̀jẹ̀ Úsà ṣe ètùtù fún Obedédémù. Lórúkọ Jésù, ẹ̀jẹ̀ ọkàn bẹ́ẹ̀ kó di ètùtù fún mi lórúkọ Jésù. Gbogbo ọkàn tó ti wọnú májẹ̀mú bí pé dandandandan àfi tó ń bá bà tèmi jẹ́, gbogbo ọkàn tó ti wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ pé tó ń bá lórí àlàyé pé mi ò ní ṣe rẹ̀ lórúkọ Jésù. Irú ọkàn bẹ́ẹ̀ kó di òkú. Iṣẹ́ kó bàjẹ́, ẹ̀jẹ̀ kó bà iṣẹ́ wọn jẹ́. Gbogbo iṣẹ́ òkùnkùn, iṣẹ́ ayé, iṣẹ́ àwọn ẹlẹ́yẹ, iṣẹ́ àwọn àgbà lórí ogun ayé mi ní ìrìn àjò mi, ẹ̀jẹ̀ Jésù kó bà iṣẹ́ wọn jẹ́. 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 Gbogbo ẹni tó lọ bẹ̀wẹ̀, àtẹni tó ń ti orókè lọ sí òkè láti bẹ̀wẹ̀, ẹni tó lọ bẹ̀wẹ̀ tù mí lójú òfurufú ló ti lọ bẹ̀wẹ̀ ni o, lórí ilẹ̀ ni o, nínú omi ni o. Ṣé bí a kọ pé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti wọn tó dẹ̀tù rẹ̀, mo dúró rẹ̀ Ọlọ́run, mo á sọ àsọtẹ́lẹ̀ pé irú ọkàn bẹ́ẹ̀ kí ọ̀sẹ̀ kó tó parí, ó yá ká kéde ibùtọ́rí ẹ̀ lórúkọ Jésù, ká kéde ibùtọ́rí ẹ̀. Bẹ́ẹ̀ ni kó lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Ó gbàdúrà Olúwa, gbogbo rẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ mi, níbo wọ́n gbé pamọ́ sí, gbogbo tó ń gbà lọ́wọ́ wọ́n gbé pamọ́ sí, ṣé inú bojì ni, ṣé inú omi ni, ṣé inú orí ogi ni, ṣé orí òkè ni, ṣé orí àpáta, ṣé inú odó náà dé mọ́ ni, ṣé abẹ́ ọlọ ni, àbínú ṣáláńgá náà gbé pamọ́ sí ni, àbínú kànga ẹ̀jẹ̀ ni. Ó wá gbàdúrà, ó kígbe pé agbára tó gbé Jésù dìde kúrò ní sàkú, ó yá dá ire padà. Máa gbà agbára tó gbé Jésù dìde kúrò ní sàkú, dá ire mi padà lórúkọ Jésù. Dá ire mi padà, Olúwa dá ire mi padà. Gbogbo ire tó gbà lọ́wọ́ mi, agbára tó gbé Jésù dìde kúrò ní sàkú, Olúwa dá padà, kó dá padà lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Ó kọ àdúrà mẹ́ta. Ó gbàdúrà pé Olúwa, nígbà tí ayọ̀ mi bá dé ní ọdún yìí, nígbà tí tẹ̀síwìn mi bá dé, Olúwa má jẹ́ kó bá mi nínú sàárè, má jẹ́ kó bá mi ní ọgbà, má jẹ́ kó bá mi nílé ìwòsàn, má jẹ́ kó bá mi lórí wheelchair. Nígbà tí àwọn ọmọ mi bá bẹ̀rẹ̀ sí ní graduate, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́kọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní láya, má jẹ́ kí wọ́n fi ẹlòmíì ṣe mí, má jẹ́ kí wọ́n fi ẹlòmíì rọ́pò mi. Olúwa fún mi ní ẹ̀mí gígùn láti jèrè ohun rere tí mo ti ṣe. Olúwa fún mi ní àlàáfíà láti gbádùn ohun rere tí mo ti ṣe. Àdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa
nígbà tí ire mi bá dé, nígbà tí ayọ̀ mi bá dé, tí tẹ́sí mi bá dé, tí breakthrough mi bá dé, Olúwa má jẹ́ kó bá mi ní sàréè, má jẹ́ kó bá mi ní ọgbà ẹ̀wọ̀n, má jẹ́ kó bá mi lórí àkìtì àìsàn, má jẹ́ kó bá mi lórí wheelchair, má jẹ́ kó bá mi nínú ìbànújẹ́, lórúkọ Jésù kó bá mi nínú àlàáfíà, nínú ayọ̀ ni. Nígbà tí àwọn ọmọ mi bá bẹ̀rẹ̀ sí ní graduate, tó bẹ̀rẹ̀ sí ní ṣe rere, tó bẹ̀rẹ̀ sí ní lọ́kọ, tó bẹ̀rẹ̀ sí ní láya, má jẹ́ ká fi ẹlòmíì ṣe mí, lórúkọ Jésù, má jẹ́ ká fi ẹlòmíì ṣe mí, ní agbára Jésù, má jẹ́ ká fi ẹlòmíì ṣe mí, gbà mí Olúwa mo sinmi lé ọ, Jésù Olúwa wa, àmín. Wo ohun ayọ̀ ni nígbà tí ọmọ mi dọ́tà mi tó ń graduate, tí èmi náà wọ suit àti àwọn ibi tí mo dúró pé ọmọ mi náà ń graduate yìí, inú mi dùn, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún mi, mi ì lè sùn jọ́ yẹn, mi ì lè sùn, inú mi ń dùn pé lójú ayé mi ọmọ mi graduate, nígbà tí ọmọ mi tún ríṣẹ́, inú mi bẹ̀rẹ̀ sí ní dùn ni, mo bẹ̀rẹ̀ sí ní yọ̀, ayọ̀ òbí náà nìyẹn pé kò bá mi lórí wheelchair, ó bá mi ní àlàáfíà ara, mi ò sí lọ́gbà ẹ̀wọ̀n. Mo gbàdúrà fẹ́ pé lórúkọ Jésù, nígbà tí ayọ̀ tiẹ̀ náà bá dé, tí àwọn bá ń ṣe gẹ́gẹ́ bá ń graduate, tó ń ṣègbéyàwó, tó ń lọ́kọ, tí wọ́n ń ra mọ́tò, tó ń ṣe oore, lórúkọ Jésù, wọn ò ní dúró ìṣẹ́jú kan fún ẹ, ayọ̀ kò ní bá ẹ níbòjì, kò ní bá ẹ ní ọgbà ẹ̀wọ̀n, kò ní bá ẹ nínú ẹ̀san, lórúkọ Jésù. Wàá wà láyé nínú àlàáfíà, nínú ayọ̀ ló ti máa lò, bẹ́ẹ̀ ni ó lórúkọ Jésù. Jésù Olúwa wa, ó wá gbàdúrà yìí pé Olúwa, ràn mí lọ́wọ́ láti sìn ọ́ ní ọdún yìí, ràn mí lọ́wọ́ láti sinmi lé ọ, ràn mí lọ́wọ́ láti sìn ọ́ bó ti tọ́ àti bó ti yẹ, nínú òdodo, nínú ìwà mímọ́. Ṣé rí àdúrà tá ń gbà yìí, ohun tó máa mú kí àdúrà kó gbà náà ni kí ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run, kí ẹ máa ṣe Ọlọ́run nínú òdodo, nínú òtítọ́, kì í ṣe pé ká lọ ṣọ́ọ̀ṣì díẹ̀, ká tún máa bu àbùsà díẹ̀, ká máa gbàdúrà díẹ̀, ká tún máa tọ́ nǹkan lá díẹ̀, ká máa gbàdúrà díẹ̀, ká tún máa sọ pé àdúrà nìkan ò tó, díẹ̀ ọmọkùnrin ò tó. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Díẹ̀ ọmọkùnrin ò tó, wàá dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹni, kò sọ pé kò sí àbùdá lọ́rùn ọ̀pẹ, Jésù nìkan ní ọ̀nà. Mo fẹ́ kó gbàdúrà pé lọ́wọ́ ọdún yìí, ràn mí lọ́wọ́ láti sìn ọ́ nínú òtítọ́, nínú ìwà mímọ́. Olúwa ràn mí lọ́wọ́ lórúkọ Jésù, nínú ọdún yìí, Olúwa ràn mí lọ́wọ́ láti sìn ọ́ ní òtítọ́, nínú ìwà mímọ́. Ràn mí lọ́wọ́ Olúwa láti ṣe ìfẹ́ rẹ, ràn mí lọ́wọ́ Olúwa àti ṣe ìfẹ́ rẹ, má jẹ́ kó ní mi lára, lórúkọ Jésù, àti ṣe ìfẹ́ rẹ, má jẹ́ kó ní mi lára, Jésù Olúwa wa, àmín. Àdúrà tó kẹ́yìn, ó wá gbàdúrà pé Olúwa, ṣe èmi náà ní orísun ìbùkún, wò ó, wọn bá tó o níyẹn, wọn náà máa fún àwọn èèyàn. Tí mo ń ṣe nìyẹn o, mi ì lè ṣe, àwọn kan wà tí wọn ò ní tó mi, màá fún wọn. Àwọn opó, àwọn ọmọ aláìní bàbá, àwọn ọmọ aláìní àti òde aláìní ìyá aláìní bàbá, màá fún wọn nìkan. A ṣètọrẹ àánú, ó dára gan, ó sì lérè. Ọlọ́run kì í jẹ́, ojú kì í ti ẹni tó bá ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àdúrà dá, àwẹ̀ dá, ìrànṣẹ́ Ọlọ́run náà dá, kí wọn tó máa ṣètọrẹ àánú, ó dára gan. Nínú ìfẹ́ ni, fi ìfẹ́ hàn sáwọn èèyàn. Ìfẹ́ ni Ọlọ́run, bẹ́ẹ̀ ni John 3 ó ní tó jẹ́ Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó náà máa fi ìfẹ́ hàn sí àwọn èèyàn. Ládùúgbò tó ń gbé, níbi iṣẹ́ inú ẹbí, máa fi ìfẹ́ hàn ní gbogbo ìgbà. Ìfẹ́, ibi tí Ọlọ́run bá wà, ìfẹ́ wà ń bẹ̀. Ibi tí ìfẹ́ bá wà, Ọlọ́run wà ń bẹ̀. Máa fi ìfẹ́ hàn sáwọn èèyàn. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Á gbàdúrà pé Olúwa, ṣe èmi náà ní orísun ìbùkún, mi ní tó pọ̀, èmi wo kékeré tó níyẹn, bèrè ní tó wà yẹn. O ní 1,000 naira, o lè fún yàn ní 300 nínú ẹ̀. O ní 1,000 pounds, o lè fún yàn ní 50 pounds nínú ẹ̀, 30 pounds nínú ẹ̀, bèrè tó wà yẹn. Tó bá ti ń ṣe, Ọlọ́run, nígbà tí wọ́n náà bá nílò ìrànlọ́wọ́, olóore aláàánú kò ní jìnnà sí ẹ. Lórúkọ Jésù, sọ fún Ọlọ́run pé Olúwa, ṣe èmi náà ní orísun ìbùkún ní ọdún yìí. Jẹ́ kí èmi náà kí n di orísun ìbùkún ní ọdún yìí. Ràn mí lọ́wọ́ láti máa ran àwọn èèyàn lọ́wọ́, Olúwa. Ó wù mí láti máa ṣàánú fún àwọn èèyàn, torí pé ìwọ mọ̀ wípé ìbùkún ẹni tó bá ń ṣàánú ní orí àánú gbà. Olúwa, jẹ́ kí náà kí máa kí n di odò tó ń ṣàn sí rere, sí àánú, sí ìbùkún fún àwọn èèyàn. Olúwa, ràn mí lọ́wọ́ láti ṣeré ní ọdún yìí, láti máa ṣàánú fún àwọn èèyàn. Ràn mí lọ́wọ́ Olúwa láti máa ran àwọn èèyàn lọ́wọ́, láti máa ṣàánú fún wọn, láti máa ṣe ohun tó dára fún àwọn èèyàn. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Àdúrà tó gbẹ̀yìn, gbogbo apáta mi tó wà, ẹ jẹ́ ká gbóhùn sókè pé Olúwa, àrùn tá à ń pè ní COVID-19 a ò fẹ́ mọ́. Jésù o, jẹ́ kí òjò iná kó rọ̀ kó fọ́ káàkiri lórí ilẹ̀ àgbáyé. A ò fẹ́ COVID-19 mọ́. Olúwa, gbà wá, ṣàánú fún wa. A ò mọ̀ tá ọ̀nà tá a fẹ́ gbà mọ́. A ò mọ̀ tá a fẹ́ ṣe mọ́. Kò yé ènìyàn mọ́.
ṣùgbọ́n yé wọ Ọlọ́run wọ́n wí pé ènìyàn ní èyí ṣòro ṣe fún ṣùgbọ́n fún Ọlọ́run gbọ́ ní ṣíṣe Olúwa ṣàánú fún wa Olúwa gbà wá dáríjì wá ṣàánú fún wa COVID-19 yóò tó gẹ́ a fẹ́ kí ẹ̀mí ó ṣòfò mọ́ a fẹ́ kí àwọn èèyàn kú mọ́ a fẹ́ kí àwọn ọkọ kú mọ́ a fẹ́ kí àwọn ọyọ́ kú mọ́ a fẹ́ kí àwọn ọmọ kú mọ́ a fẹ́ kí àwọn bàbá kú mọ́ a fẹ́ kí àwọn ìyá kú mọ́ Olúwa ṣàánú fún wa dákun ṣàánú máa fi òpin sí àjàkálẹ̀ àrùn tí a ń pè ní COVID-19 yìí Olúwa ràn wá lọ́wọ́ gbà wá Olúwa ṣàánú fún wa dìde Olúwa má wà níran o Jésù ṣàánú fún wa dìde láti ràn wá lọ́wọ́ dìde láti gbà wá kò yé wa mọ́ Olúwa àwa wojú rẹ̀ àwọn ọmọ tá a lè ṣe lórí COVID-19 ṣùgbọ́n àwọn Ọlọ́run mọ̀ ṣé bí wọn ló dá ayé àti ọ̀run Olúwa dìde fún ìrànlọ́wọ́ dìde Olúwa láti gbà wá ṣàánú fún wa Olúwa tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ Olúwa fi àánú dáríjì nítorí orúkọ rẹ̀ Jésù nítorí àwọn àyànfẹ́ ṣàánú kó dáríjì gbà wá Olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ kó tún tàn lẹ́ẹ̀kan sí jẹ́ kí ẹ̀kọ́ tún dé lẹ́ẹ̀kan sí Olúwa fi òpin sí àjàkálẹ̀ àrùn yìí ká lè máa yìn Olúwa ó ṣe é torí pé ó ti gbọ́ àdúrà yìí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah àmín kí n tó bá lọ mo fẹ́ kí n kákànjọ wo ẹsẹ̀ bíbélì kan mo fẹ́ gbà ní ọ̀rọ̀ ìyànjú ni o wà ní ìwé Mark orí 10 ẹsẹ̀ 46 títí dé 52 ó ní wọ́n sì wà ní Jẹ́ríkò bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ènìyàn Bátíméù afọ́jú ọmọ Tímì jókòó lẹ́bàá ó ń ṣagbe nígbà tó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi ọ̀pọ̀lọpọ̀ sì bá wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n ó sì kígbe sí jù bẹ́ẹ̀ lọ pé ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi Jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè wá wọ́n sì pe afọ́jú náà wọ́n sì wí fún un pé tújú ká dìde ó ń pè ọ́ ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó sì tọ̀ Jésù wá Jésù fún un pé kí ni ìwọ ní kí èmi kó ṣe fún ọ afọ́jú náà sì wí fún un pé Rábónì kí èmi kí o lè ríran Jésù fún un pé máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá lójú kan náà ó sì ríran ó sì ń tọ̀ Jésù lẹ́yìn òun fẹ́ sọ ní pé ní ọdún yìí wò ó ọmọkùnrin yẹn Bátíméù afọ́jú yẹn nígbà tó gbọ́ pé Jésù ń bọ̀ wíwà nítòsí kò dákẹ́ ẹnu ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń kígbe Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi àwọn kan ní wọ́n dákẹ́ àwọn ata lójú gan àti ìdí ṣùgbọ́n Bíbélì ní kò dákẹ́ ó tún pariwo lóhùn rárá sí nígbà tí wọ́n ní wọ́n kó Jésù pé ó mú ká ní agbádá ó bọ́ tọ̀ Jésù lọ ó sì rí n tó fẹ́ Jésù dáhùn àdúrà ẹ̀ nínú ọdún yìí ìwọ náà fi ẹnu ara ẹ gbàdúrà èyí tó sákiri tó èyí tó wo àwọn prayer contractor tó ń wá káàkiri tó ń lọ káàkiri tó ń gbẹrẹ dáàdi wa lọ ń gbàdúrà fún mi mọ̀mú sí ń gbàdúrà fún mi tó wọ gangan ò lè jókòó kó o fi ẹnu rẹ bá Ọlọ́run sọ̀rọ̀ pọ́pùsì mi ń gbàdúrà fún mi tó rí ọmọkùnrin yẹn lọ́jọ́ yẹn kárí kò fi ẹnu rẹ sọ̀rọ̀ ni ìbá kú sí ipò ìfọ́jú yẹn ni ṣùgbọ́n kí pépé Ọlọ́run Jésù sì dá lóhùn nínú ọdún yìí ìwọ náà kí ló ń tó jẹ́ ẹ̀dùn ọkàn ẹ kí ló fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ẹ èyí tó wá wòlíì kiri ti tó gẹ́ ìwọ nìkan prophet mi ni wòlíì mi ni wòlíì mi ni ní Canada wòlíì mi ni l'Íbàdàn wòlíì mi ni l'Ékòó wòlíì mi ni l'Ákúrẹ́ wòlíì mi ìwọ nìkan wọ́n máa wá wòlíì kiri ni ṣá ọ̀lẹ ni ẹ́ ò lè gbàdúrà ò lè gbàwẹ̀ ìwọ nìkan wọ́n ń gbà fún mi ọba wa sanwó fún wọn a sọ fún wọn láwọn aláǹgbà wọn máa tàn ẹ̀jẹ̀ àgàyè obìnrin ẹ náwó ẹ tún nára wọn ní prophet yẹn wòlíì yẹn wọn máa ní kó máa wẹ̀wẹ̀ odò bó o ṣe kàwé tó bó o ṣe lajú tó ojú ò tiẹ̀ àwọn wòlíì yẹn wọn ṣe àwọn máa mú ẹ lọ ìwọ ìyàwó oníyàwó wọn lọ máa wẹ̀ fún ẹ nínú odò wọn á ní kó o gbèrò wá kó o gbépo wá kó o gbó wá wọn lù ẹ ní jìbìtì owó wọn tún lù ẹ ní jìbìtì ara nínú ọdún yìí ìwọ náà dá Ọlọ́run mọ̀ kó o fi ẹnu rẹ bá Ọlọ́run sọ̀rọ̀ fi ẹnu ẹ bá Ọlọ́run rẹ sọ̀rọ̀ Ọlọ́run máa ń gbọ́ àdúrà wáyé láti gbà àwẹ̀ wáyé láti bá Ọlọ́run sọ̀rọ̀ Anna ó pẹ́ tó ti lọ sí Ṣílò ṣùgbọ́n ní ọjọ́ kan ó bá Ọlọ́run bá pàdé láti pàṣẹ ìránṣẹ́ ẹ̀ kò wá prayer contractor lọ wòlíì yẹn kọ́ ló gbàdúrà fún ó fi ẹnu rẹ gbàdúrà
ẹ má ṣe mí gbọ́ ẹjọ́ o, mi ò condemn wòlíì o, mi ò ní wòlíì ò dáa, ṣùgbọ́n tá a bá kó wòlíì 100 Johnson agbára káká la fi rí 3 tó ń sọ òótọ́ mọ́. Ìfẹ́ owó kò jẹ́ kí wọ́n lè sọ òótọ́ mọ́. Ìfẹ́ owó jẹ́ kí wọ́n lè sọ òótọ́ mọ́. Wọ́n ti fi àgbèrè bára wọn jẹ́, wọ́n ti fi panṣágà bára wọn jẹ́, wọ́n ti fi wọ́n ti lọ wẹjú oògùn awọ́rò ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń lò, àwọn yẹn ló wá ń gbọ́ lé lórí. Àwọn àtọ́ gbọ́ lé bọ́lá ní pé bàbá yẹn ṣe lé hàn ní báyìí, kíní kan gbọ́n lára ní báyìí, ìgbọ́ wá ṣubú. Ọlọ́run má jẹ́ kí tiẹ̀ bàjẹ́ nínú ọdún yìí. Ìwọ náà fi ẹnu rẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ìwọ náà gbé ìṣòro ẹ tọ̀ Ọlọ́run lọ. Anna kò dákẹ́ ní Ṣílò, ó bí ẹnu rẹ̀ bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run sì dáhùn àdúrà rẹ̀. Bátímíù afọ́jú, ó gbọ́ pé Jésù wá ń kọjá lọ, ó kígbe, àwọn kan ní kó dákẹ́ ṣùgbọ́n kò dákẹ́ o, ó bá Ọlọ́run sọ̀rọ̀. Ìwọ náà bá Ọlọ́run sọ̀rọ̀ lówùúrọ̀ ní o, ní ọ̀sán ní àṣálẹ́, ṣó ṣàìsàn ni, ṣó lóun kó tó bọ́sọ̀ lọ́rẹ̀ ni o, ṣó lóun kan tó ń wá ni, o fẹ́ lọ́kọ ni, má gbọ́kọ lọ́kọ, bá Ọlọ́run sọ̀rọ̀. O fẹ́ láya ni, òun wáwé ìbélu ni, o fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni, o fẹ́ dá okòwò sílẹ̀ ni, wò ó má wá èèyàn káàkiri, ènìyàn lè ràn ẹ́ lọ́wọ́. Mi sọ pé kó pé kò sí ọ̀lọ́dọ̀ èèyàn, wò ó Ọlọ́run ni kó kọ́kọ́ wá, Ọlọ́run ló máa ń ràn lọ́ síyàn. Hallelujah. Ní ọdún yìí, ìwọ náà fi ẹnu rẹ gbàdúrà, fi ẹnu rẹ wá Ọlọ́run. Ẹnu ẹ ikú àti ìyè ń bẹ níbẹ̀, sọ rere, gbàdúrà. Bó bá sì ti ń sọ, Ọlọ́run á dẹ̀ máa gbọ́. Tó bá ti jẹ́ àdúrà tí wọ́n bá gbà nínú ìwà mímọ́, nínú òtítọ́, kì í lọ lásán. Ọlọ́run máa ń dáhùn àdúrà, Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́, ojú òsì ní tiẹ̀ lórúkọ Jésù. Kí n tó máa lọ, bóyá ò tiẹ̀ tí ní Jésù, bóyá ò tiẹ̀ mọ̀ Jésù, bóyá ò tiẹ̀ tí mọ̀ ńgbà kan rí tó ti wá padà, bóyá ìdààmú ayé, wàhálà ayé, làálàá ayé, àní ayé ó dá ọ padà. Ọ̀la lè pẹ́ ju àsìkò tó dá ló wà yìí. Ọmọ Ọlọ́run, padà sẹ́yìn, padà o, wò ó Jésù Kristi ó ti náwó rẹ̀ báyìí, bí ọmọ nínàkúnà yẹn ó ṣetán láti gbà ọ́ padà pé ọmọ káàbọ̀, máa bọ̀. Bóyá ò tiẹ̀ mọ̀ Jésù rárá tẹ́lẹ̀, àsìkò nìyí o, gbé ayé rẹ lọ́wọ́ o, wá Ọlọ́run o, sinmi lé o, nínú òtítọ́, bá rìn nínú ọdún yìí. Wò ó dán Jésù yẹ̀wò nínú ọdún yìí, mo dán wò, mo sì rí àánú, mo rí ojú rere, ó sì gbà mí. Ìwọ náà dán wò kó rí pé rere ni Olúwa. Tó bá ti ṣe tán, gbé ọwọ́ ọ̀tún rẹ lé òkè àyà rẹ pé Jésù Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, ó ṣeun lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ ìyè tí mo gbọ́ lónìí. Mo wá tọ̀ wá, mo máa ra mi bí ẹlẹ́ṣẹ̀, dárí gbogbo àìṣedéédé mi jì mí, yà mí sí mọ́, fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́, kúrò ní ìdọ̀tí ẹ̀ṣẹ̀, kúrò ní ọ̀run ẹ̀ṣẹ̀. Mo pè ọ́, mo gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Máa tọ́ mi, máa darí mi, ìwọ ni ó sìn títí ayé. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ó ṣe tí mo ti gbọ́ àdúrà yìí, Jésù Olúwa wa. Tó bá ti gbàdúrà yẹn tó gbà tọkàntọkàn, mo kí ọ kú oríire, mo kí ọ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run, mo kí ọ káàbọ̀ sínú inú ìgbádùn, inú ọlá, inú ire, inú ayọ̀, inú ìtẹ̀síwájú, inú ìgbéga, inú àlàáfíà, inú ààbò tí ẹnikẹ́ni lè ká kúrò. Wò ó Tèmíláago, kọ lẹ́tà sí mi. Mò ń ṣe 21 days of àdúrà àti àwẹ̀, 21 oní ọjọ́ 21, mò ń ṣe lọ́wọ́ ńsìn, mo ti bẹ̀rẹ̀. Jẹ́ kí n gbàdúrà fún ẹ. Ìwọ náà lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ló ń ṣe nísà, àwọn míì ṣe 40, àwọn míì ṣe 21. Mo wà ní 21 days fast and prayer báyìí, mo ṣe bẹ̀rẹ̀ náà lánàá. Wò ó jẹ́ kí n gbàdúrà fún ẹ, fi ìwé ẹ̀bẹ̀ ránṣẹ́ sí mi. Mo ṣèlérí, Ọlọ́run ti lò mí láti tú ìdè, láti jáde, láti wo wèrè sàn, láti ẹni tó ń wá ọmọ lọ́wọ́ ti lò mí fún. Àwọn tó ní ìṣòro lóru Olúwa ti lò mí, torí pé iṣẹ́ yìí à ń ṣe bí Ọlọ́run ṣe rán wa ni. A ṣe láti fi tan ẹnikẹ́ni jẹ. We are not merchandising the anointing. Bí kò ṣe pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwà mímọ́ láti ń sọ. Kọ lẹ́tà sí mi, wà lórí Instagram. Ẹnìkan àwọn míì máa ń send message sí mi, wọ́n DM mi lórí Instagram, wà lórí Instagram. Follow mi lórí Twitter, Facebook àti YouTube. Jẹ́ ká jọ máa sọ àsọyépọ̀, jẹ́ ká jọ máa sọ̀rọ̀, jẹ́ ká jọ máa gbàdúrà. Yóò sì dára fún ọ lórúkọ Jésù. O ní ṣìṣe ní ọdún yìí, Olúwa yóò wà pẹ̀lú ẹ. Jẹ́ kí n gbọ́ ohùn rẹ. Kọ lẹ́tà sí mi. Tèmíláago, mo máa ń reply, táwọn bá ti send message sí mi, máa ń reply kíákíá ni. Yóò dára fún ọ lórúkọ Jésù. O ò dẹ̀ ní ṣìrìn o, lórí ọkọ, lórí aya, o ò dẹ̀ ní sunkún o. Gbogbo oore tí Ọlọ́run fún ọ pátá tó kó wọnú 2021 kò ní pẹ̀dín o, yóò máa pọ̀ sí ni. Jẹ́ ká pàdé níwòyí ọ̀la, ká tún jọ sọ àjọsọyépọ̀.
títí dìgbà náà Olúwa fẹ́ràn rẹ o ó sì dára fẹ́ lórúkọ Jésù gbogbo rẹ ó ń bẹ̀rù Ọlọ́run kí oṣù yìí kó tó parí èsì àdúrà yẹn máa dé o ò ní ṣàìsàn lórúkọ Jésù àwọn ọmọ yẹn o ò ní sí wọn o wọn ò ní sí wọn náà o wàá rí ojú rere Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ mo gbàdúrà fẹ́ tọkàntọkàn ìrìn àjò ẹni ọdún yìí ìrìn àjò ayọ̀ ni ìrìn àjò ọlá ti ìgbéga ti àánú ti ìbùkún ti ojú rere ti oríire nínú ọdún ìwò wọ́n máa kí ẹ kó ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ wọ́n máa kí òun náà kó nínú ọdún yìí bẹ́ẹ̀ ni ó rí orúkọ mo sọ bẹ́ẹ̀ torí pé ìránṣẹ́ Ọlọ́run ni mí yóò sì rí bẹ́ẹ̀ lórúkọ Jésù ó sì ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín jẹ́ ká pàdé lọ́la lásìkò yìí náà yóò dára fún ẹ ó dìgbà kan náà.